Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, ọ̀rọ̀ la tún gbé dé gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kọ̀ ìjọ̀kan náà ni a máa mú wá lórí ìkànnì YouTube channel wa. Gbọ́ ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ arábìnrin yìí ó jẹ́ àwọn tí wọ́n ń wa ambulance ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó jẹ́ ìkan lára àwọn health workers ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ ní ẹ̀kúnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí ó ti ṣe wà lákọsílẹ̀ nínú Nigeria Constitution. Àwọn tí wọ́n bá ń ṣe iṣẹ́ ètò ààbò pàápàá jùlọ security tí wọ́n ń dáàbò bo àwọn aráàlú, ó yẹ kíjọba mójútó wọn, kíjọba mójútó sálárì wọn. Àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ní ẹ̀ka ètò ìlera especially ní hospital, ó yẹ kí àwọn èèyàn mójútó wọn. Ṣé tí ẹ wá rí pàápàá jùlọ àwọn tí wọ́n bá ń wa ambulance, ó yẹ kí ìjọba ìpínlẹ̀ tàbí federal kí wọ́n mójútó wọn, kán máa san good salary fún wọn. Àti àwọn tí wọ́n bá ń ṣiṣẹ́ ní ẹ̀ka ètò panápaná, so gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n gba ẹ̀mí là ni. So ẹ já gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu arábìnrin yìí, nǹkan tó sọ, nǹkan tó rí, challenges tó ń face ní ẹnu iṣẹ́ bí ó ṣe jẹ́ awakọ̀ ambulance. Tá a bá dé gbàgbé ìṣèjọba ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá, àwọn ni wọ́n initiate ambulance nígbà yẹn. Á dẹ̀ ti máa tó bóyá bí 16 years báyìí tí mi bá sí tí wọ́n ti dá àwọn ikọ̀ yìí sílẹ̀, tán dẹ̀ ti ń gbẹ̀mí àwọn èèyàn, tán ti ń save life. So wáyé kán máa increase salary wọn because arábìnrin yìí sọ pé bóyá 35,000 ló ń gbà ní owó oṣù. So yẹ kán máa increase salary wọn. Àwọn tún ní contract ni, so yẹ kán máa ti permanent wọn because tí wọ́n bá rí wípé they are doing their job judiciously, tí wọ́n ń ṣiṣẹ́ wọn, tí improvement dẹ̀ wà, ó yẹ kí wọ́n ó lè permanent wọn. So ẹ jẹ́ kí a gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu arábìnrin yìí, ká gbọ́ nǹkan tó sọ. Àǹdẹ́ kí ni opinion tẹ̀yin náà, ẹ̀yin tẹ́ bá wà ní ètò ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, tẹ́ bá come across fídíò yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wá nǹkan ṣe sí. Restructuring gbọ́dọ̀ wà ní ẹ̀ka ètò ìjọba. So ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu arábìnrin yìí, ẹ ṣé gan. Àgbọ̀dọ̀ mú sí iṣẹ́ tá a gbà ní. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run àkókò kọlẹ̀ yín o, ìyanu ìṣẹ̀lẹ̀, iṣẹ́ ayọ̀, iṣẹ́ aládùbáríkà Ọlọ́run pèsè fún yín o. Torí èmi advice yín kẹ́ máa gba 30,000 pẹ̀lú gbogbo wàhálà yìí o. Ọkọ mi lè sọ fún mi pé kò mú mọ́. Wọ́n bẹ̀ náà ní kó tó di pé mo wá gbaṣẹ́ driver ìtorí mi ìfẹ́ useless. Wọ́n di pé èèyàn tẹ̀ wá ní kankan ṣe nínú ilé. Wọ́n ti ẹgbẹ́ èèyàn owó oyò téèyàn tẹ̀ wá rí torí ẹ̀ mo ṣe ń ṣe fún ṣe driver ẹ̀yin lẹ́sẹ̀ mọ́tò. Owó mọ́tò ti fẹ́ pa wá. Kò tó nǹkan kan mọ́. Bọ̀ ní ibi tẹ́ tí ń wá mi rò kó jìnnà sá. Owó dé mo ti ń wá o. Màá wọ mọ́tò. Owó ọkọ̀ ojúmọ́ yẹn gan-an kò. 800 lówó mọ́tò mi lójúmọ́. 800 naira. Bẹ́ẹ̀ni. Nínú 32,000. 800 lówó mọ́tò mi lójúmọ́. Àwọn oúnjẹ ṣùgbọ́n ó sọ ti sáì. Ọmọ gbóúnjẹ wá náà nítorí abáníkàrò oúnjẹ níbí kò mú rárá. Abáníkàrò oúnjẹ níbí kò mú o. Kò mú kò yí àgbẹ̀. Ọlọ́run ràn yín lọ́wọ́. Madam, ẹ jọ̀ọ́ ìgbàtẹ́lẹ̀ ìgbàta ìtúta fún ní sálárì yìí fún mọ̀. Ní ìsọ́ọ̀tì kankan ni àbí ẹ̀ ní ó lẹ́bù ni because mo dá notice pé gọ́ọ̀mẹ̀ntì jẹ́ sinmi náà wò ìtàn sọ fáwọn workers ní sinmi bí a bí almost 75,000 náà san. Mo lẹ́ndì mo ní BSc. Irọ́ ni o. Mo lẹ́ndì mo ní BSc. Ẹni BSc. Bẹ́ẹ̀ni sir. Ẹ̀rẹ́ iṣẹ́ 32,000 lóṣù. Ṣé kó tó wọ mọ́tò gan lọ́rùn ní oṣù kan ni? 800 lówó mọ́tò mi. Ẹ̀yìn sọ 800 kásẹ̀ ní 1,000 rand. Times 30,000. Kí wá ní ìtumọ̀ iṣẹ́ tẹ̀ wá ń ṣe tẹ́ ẹ̀ kàn fún mọ́tò lówó lásán? Sáàmù ò ní jẹun, sẹ́yìn náà ò ní jẹun ni. Ìyàtọ̀ bẹ̀ ni pé èwì kan èwì fún. So ìgbà tá a bá wà ní ọ̀fù yẹn náà, àwa náà ò pé ẹni tí ẹnì kan bá yá lé ọ́zù mọ́ bọ̀ kò mú. Gọ́ọ̀mẹ̀ntì ò ṣe ẹ̀jọ̀ ṣé under ṣé contract ti níná gbà yín fún ni àbí wọ́n gbé sọ́dà àwọn bóyá bí apá kan wà fún tó bí àkùnfin tó gọ́ọ̀mẹ̀ntì náà wà. Contract staff ni wà. Contract staff ni wọ́n kọ́ lọ́ọ́ ṣàánú wa láti 2013 bó ti dálẹ̀ wọn permanent wọn ṣe kankan. Ẹ ń save life ni. A save life ni even ìkan tí ẹ ṣẹlẹ̀ lánàá ń bibẹ̀ yẹn tá lọ gbé. Ẹ̀wà àìmọye mélòó mo ti ẹ̀ fẹ́ kà àìmọye life tí mo ti rescue bọ̀ Ọlọ́run san fún wa, Ọlọ́run dí fún wa o. Ẹlẹ́ni ẹni BSc. Mo lẹ́ndì mo ní BSc. Ẹ̀rẹ́ iṣẹ́ 32,000 naira. Even tẹ́ bá fẹ́ lọ kó wá báyìí mo ti gbà.
kálẹ̀ mi lọ́kọ yín ni màá ti gbé yín dànù kó lẹ́nu iṣẹ́ yìí. ẹ̀wọ̀n bínú bá bọ̀ ẹnu gbọ́mọ mi wá síbi iṣẹ́ sọ́mu náà ní jẹun òní ní lẹ́pà kò ní sẹ́fúntì ẹni mọ́tò. kásámọ̀ dákẹ́ ọyẹ káwọn ọtọrítì ẹ̀kan ọyẹ kan dá sọ̀rọ̀ yìí báyìí kan dá sọ̀rọ̀ yìí owó kí n ta 2,000. we pray so. gọ́ọ̀mẹ̀ntì Ọ̀ṣun àwọn gọ́ọ̀mẹ̀ntì tó yẹ pé wọ́n ẹni ti gbàrò yìí ni ọlọ́ọ̀dì kan gbé wọ̀ yín lò. ó tẹ̀ tí wàá mú ọmọ yín gan lára báyìí kò tẹ̀ ké ó tẹ̀ ń ṣeré lọ ń tiẹ̀ ni mo rò pọ́ pọ́tẹ́ tí ń gbé lẹ́ẹ̀tẹ́ bá ń fọ mọ́tò báyìí. ibù tá a bá níṣẹ́ gan mo máa ń gbé lẹ̀ níbi especially weekend kò sí tá a fẹ́ ṣe. ọlọ́run wa rò tọ́lá ọmọ yìí yóò wá pèsè iṣẹ́ rere fún yín. àmì o. Lovers all over the world, ọ̀rọ̀ náà lè ti gbọ́ tí arákùnrin yìí sọ sílẹ̀ yìí. Kí ni opinion tẹ̀yin tẹ̀jọ́ viewers, and then ẹ̀yin tẹ́ bá jẹ́ government official especially health tẹ́ bá come across fídíò yìí ṣóòtọ́ ni arábìnrin yìí sọ zero ni kí ló fà tó fi jẹ́ pé ó rí bẹ́ẹ̀ because ẹ mọ̀ àwọn ìjọba wa náà a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà tó ń parọ́ mọ́ ìjọba, a sì tún rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ wọn bó ṣe yẹ kán ṣe tí ìjọba ò dẹ̀ render support fún wọn. So èyí la tún ní ká mú wá fẹ́yìn fi wá sí wa ká tún fún yín ní update kẹ́ tún fi eléyìí kẹ́ tún fi ṣe àríkọ́gbọ́n kẹ́ tún mú eléyìí kó tún kún ara nǹkan tí a máa mú wá fún yín lórí ìkànnì wa. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe. So we love you all. Thanks for watching.